tí wọ́n ṣe dúró lẹ́yìn wa tí wọ́n fẹ́ ká kúrò nítorí pé gbogbo nǹkan fi ń ṣe. màmá wa à ń bọ̀ ń bẹ̀ yẹn mo mọ̀ pé máa tú kẹ̀kẹ́ sílẹ̀ à ń bọ̀ ń bẹ̀ yẹn mà à ń bọ̀ ń bẹ̀ ẹ máa bá mi sọ wọn tó wà lẹ́yìn wa àti rísì tó fi wà lẹ́yìn wa bíi ké tí wọn ò fẹ́ ká kúrò ṣùgbọ́n ọlọ́run ọba níṣẹ́ ni tó ń gbèjà ẹ̀dá tó lè máa dá ẹ̀dá ní ẹjọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣáwọn òkúkú mọ̀kọ́ lọ́hùn wà ọ̀wọ́n lọ́dẹ̀ gbé ẹ̀sìn lé wa lọ́wọ́ o ṣùgbọ́n wọn ò sin lọ́hùn o kò burú màmá wa ẹ ṣé mo dúpẹ́ ẹ máa rìn ní gàgíbọ̀ o brother wa Lamid comrade Lamid ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé fún àwọn youth kí lẹ lérò yìí pé àwọn youth wa wọn ò tí ì dára mọ́ wa dáadáa o àwọn youth wa wọ́n ń wò wá lókè wọ́n ń wò yẹn lókèrè ni o ṣe mọ̀ pé nígbà tí SARS yẹn nígbà tá à ń sọ̀rọ̀ Yorùbá nation wọ́n sọ pé kí ló ṣọ̀wọ́n ìyá àti bàbá yìí mo lè ṣọ́ àpò bí ìmọ̀ bóyá ti darapọ̀ mọ́ wá ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ youth wọn ò tí ì dìde tán o wọ́n sì lérò yìí pé Nàìjíríà ẹ̀ ṣì máa wọ́ọ̀kì ni o wọ́n dẹ̀ ṣe àdẹ̀gbọ́ kan náà torí mo fẹ́ kẹ́ túbọ̀ láyé àwọn youth wa tó bá ń gbọ́ wa bí àwọn òbí tí wọ́n bá gbọ́ program yìí kọ́ bá wa fẹ́ẹ̀dẹ̀ sọ́wọ́n ọmọ wa wípé àwọn ajẹgúdújẹrá yìí wọ́n ti ń wá ọ̀nà tó tún fi máa kó àwọn youth wa mọ́ra nípa skíìmù rọ́kan irọ́ ni gbogbo ẹ̀ bá dé tí wọ́n dá sílẹ̀ ẹ bá mi yànnà náà fọ́wọ́n yan àwọn youth wa ẹ ṣé gan ma ẹ ṣé gan màmá wa Queen Rukayat inú mi dùn gan nítorí pé ètò tí ẹ gbé wá síwájú àwọn tó ń wò wá nílé presently tí ó dá lórí pé Yorùbá nation is the only way out. So many ways as youths ni a ti lè benefit ní Yorùbá nation. Òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá mi àti bàbá mi Mr. Fatai àti màmá mi Erelu Àbíkẹ́ Adé màmá tí mo fẹ́ràn jù. Láàmì ló ń ṣẹ̀ ní o. Ẹ má bínú mà ẹ má bínú. Ògùn tó fi fẹ́ràn jù sí ó tún fi jù sí. Mo nífẹ̀ẹ́ yín gan mo nífẹ̀ẹ́ yín gbogbo ọmọ Yorùbá tó bá ṣáà ti jẹ́ ọmọ Yorùbá tí kò ń ṣe ọ̀dàlẹ̀ mo nífẹ̀ẹ́ wọn ṣe understand because a rí ipa tí wọ́n kó gẹ́gẹ́ bí màmá lórí Yorùbá nation láti lẹ̀ despite the fact pé wọ́n ní oyè ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ wípé wọ́n ní oyè tí wọ́n ń pè ní Erelu ṣe bóyá kó máa support location 9 ni pẹ̀lú àwọn ọba wa ṣe understand but àwọn jáde tán láti gbójú wọn jáde pé àníṣe Yorùbá nation yẹn là ń lọ nítorí ẹ̀ mo sọ pé mo nífẹ̀ẹ́ wọn gbogbo wa náà là ń gbójú jáde ẹ rí pé àwọn kan wọn ò lè gbójú jáde àwa ń gbójú jáde pé Yorùbá nation ibẹ̀ là ń lọ gẹ́gẹ́ bí ìbéèrè yín mà nítorí pé advert sí ọ̀rọ̀ ìfẹ́ ni àkọjá gbogbo ohun gbogbo láyé yìí so a nífẹ̀ẹ́ ara wa a ní láti nífẹ̀ẹ́ ara wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí youth àwa ògo adúláwọ̀ ẹ̀yin youth tẹ́ wà ń lé ẹ jẹ́ kí n sọ fún yín mo gbìyànjú mo tiraka láti fẹ́ survive ní orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà ìlú yẹn Nàìjíríà gidi ni Nàìjíríà ní gbogbo ojoojúmọ́ ọjọ́ tẹ́ bá ti sùn tẹ́ bá máa jí báyìí inú ìyà ni à ń jí sí òun ló fà á tó fi jẹ́ wípé kò sí bí ẹ ṣe lè ṣe business ní ìlú yẹn tí ó máa wà succeed tẹ́ máa wà successful rather ẹ máa go into debt every day ni. ìrẹsì olúwo pa owó jáde o. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ lẹ́ máa ná owó lórí pé ẹ fẹ́ ra fuel sí generator ọ̀tọ̀ lẹ́ máa ní generator máa ní fault ṣé irú ìlú tó jẹ́ wípé kìràkìtà ojoojúmọ́ kò sí ìlọsíwájú kò sí nǹkan kan gbogbo ó kọ̀ dá dúró bí odò adágún ni bí odò adágún kò sí progress kankan ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà yẹn ìlú tó jẹ́ wípé operation kill your dream ni ó ti pa gbogbo so many dreams so many people tó jẹ́ wípé wọ́n ní gift and without Yorùbá nation
a lè achieve nǹkan kan. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá tí ẹ jẹ́ ọmọ ọkọ Yorùbá tí ẹ kì í ṣe ọmọ àlè tẹ̀dẹ̀ jẹ́ ọ̀dọ́ nítorí pé ọ̀dọ́ ni ògo gbogbo ìlú. Ògo ìlú wo ni a wá jẹ́ ní Nàìjíríà? Rádà wọ́n ti ta gbogbo ògo wa, wọ́n ti ta dànù. Babangida ti lo ògo àwọn ọmọ tèmi gan tí mi ò tí ì bí rárá, ó ti lò wọ́n. Àwọn ògo tán wà nísìn presently bẹ́ẹ̀ ni a máa gbà. Nítorí ẹ̀ ló yẹ jẹ́ wípé tọ́pìkì tí ẹ mú wá yìí pé Yorùbá nation is the only way out. It is the fact. Yorùbá nation is the only way out. Tẹ́ bá rántí a ṣe empowerment bíi ká máa gba cryptocurrency lọ́fẹ̀ẹ́, ṣe ti rí nǹkan everything nípa online. Bí ẹ ṣe ń wo mọ́mì wa yìí, ó yẹ kí a máa rí owó ni, but gbogbo ẹ̀ ló ti fi kó wa lẹ́rú. Wọ́n ti fi gbogbo ẹ̀ kó wa lẹ́rú. A máa ra data sí orí fóònù wa, a máa ra oríṣiríṣi, a máa ra fóònù, yet fóònù wa kò fún wa ní income kankan. A wá gbé ètò kan sílẹ̀, àwọn tí wọ́n mọ̀ mí wọ́n máa sọ. A bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ gbígba cryptocurrency. Àwọn location 9 àwọn ìlú Nàìjíríà yìí wọ́n máa jẹ́ kí ó last. Kí ni wọ́n ṣe? Kò pé 2 weeks wọ́n ban cryptocurrency ní location 9. Ṣé ìlú tí wọ́n wá ń sọ pé wọ́n fẹ́ ṣe empowerment fún ẹ̀yin youth tẹ́ máa believe nìyẹn? Ẹ wo immediately tẹ́ bá ti wọ́n fún yín rárá, wọ́n empower wa rárá, wọ́n lè fún wa ju 100,000 naira lọ. 100,000 yẹn ní pé mo kàn fi ń ṣàpè tí wọn ò dẹ̀ lè fún yín ní 100,000 yẹn because wọn ò lè fún wa ní as in 100% wọn ò lè fún yín ní 100,000. Nǹkan tó máa fún yín ní 5,000. Tó bá wá fún yín ní 5,000 within how many days 5,000 yẹn máa tán. Ẹ wá lọ ti ọwọ́ bọ nǹkan tí ẹ ò mọ̀. Ẹ wo tí gẹ́gẹ́ bí research tèmi ti ṣe lórí Nigeria Unite. Research yẹn ni wípé immediately tẹ́ bá ṣe registration, tí ẹ bá ti lè register báyìí, tí ẹ ti dé stage kan tí wọ́n ti sọ pé kẹ́ fi account number yín sí, BVN yín sí, at the end of the day ẹ máa rí i pé wọ́n á sọ pé you want Nigeria to be one Nigeria. Ó mean pé by mistake ẹ tún support sí pé one Nigeria lẹ́fẹ́. Wọ́n wá ṣe kí ni, wọ́n wá kó gbogbo registration yín, wọ́n wá kó lọ sí UN láti fi kanta ìyẹn nínàsì yín tá ti ń ṣe bọ̀ láti fi kanta ẹ̀ ní. Ṣó ti yé yín? So ẹ má ti ọwọ́, ẹ má register, kò sí owó kankan. A ti gbé ètò tó jẹ́ wípé forever ni ẹ máa rí nǹkan gbà ní online forevermore. Cryptocurrency bí ẹ ṣe lè máa gba àwa youth àti gbìmọ̀pọ̀ débi pé a create Yorùbá Global Youth. A dẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ níbẹ̀. Màá fẹ́ kí gbogbo youth kí wọ́n lọ sí www.yorubaglobalyouth.org kẹ́ lọ register. Ẹ máa rí gbogbo bẹ́ẹ̀ ni a máa pin ẹ̀. Kẹ́ ẹ máa rí gbogbo nǹkan àwọn ètò tí à ń ṣe. Àwọn tí wọ́n ti tán gba $30 ní every month wọ́n wà. Àwọn tó ń gba $30 ní every week wọ́n wà láàárín àwa youth. Òun lẹ ṣe rí i pé wọ́n banned cryptocurrency nítorí pé wọ́n mọ̀ pé àwọn ò lè block, àwọn ò lè freeze cryptocurrency, wọn ò lè freeze ẹ̀. So kò sí, there is no way out in Nigeria except Yorùbá nation. Ẹ ṣé gan ma. So bó ṣe jẹ́ nìyẹn, except Yorùbá nation. Ọlọ́run á kó wa yọ, ojú òní tì wá ní agbára tí Ọlọ́run. Àmín lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́, ọpọlọ òní lọ́ba ẹ̀ẹ́dàgbẹ́ ẹ̀dógún lágbára Ọlọ́run. Ilẹ̀ ìlérí ìyìn àjọ máa débẹ̀ ní agbára tí Ọlọ́run níbẹ̀ ní kọ́kọ́ wá ṣàwátì. Gbogbo mo fẹ́ báyìí Ọlọ́run á bá mi fún, gbogbo mo kọ̀ Ọlọ́run á bá mi wá kó fún ẹ. Now ẹ gbọ́ ibi tá a tún lọ ọ̀dọ̀ bàbá Fatai ni.